Èdùmàrè ǹjẹ́ ẹni ó dúró ẹkú ìdúró ẹni ó jókòó ẹkú ìkàlẹ̀ ẹni ó wà lórí ìrìn ẹkú kó lè dáa tí gbogbo wa ń bá kiri yóò yẹ wá kò ní yẹ ẹlẹ́ torí yẹ báyìí ní yẹyẹlé dídẹ̀gbẹ̀dẹ̀ báyìí kò ní ràjàbà lọ́rùn. láṣẹ Elédùmarè kò ní lè mọ́ mi kò ní lè mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ìtẹ̀tí láǹfààní láti máa wò wá ẹ kú gbogbo àsìkò tá a lè wà lápá ọ̀dọ̀ ti yín a kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ ìgbà tí yìí ire ní ayé fún gbogbo wa láṣẹ Elédùmarè Olúwabùkọ́lá Adélékè yìí náà bí alákàsọ èdè mo tún kí yín káàbọ̀ sórí àkọ́sọ ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ ǹjẹ́ ìbàlọ́wọ́ Ọlọ́run ọba mi òkè tó lè ní inú wa a ṣe bá gbogbo ẹ̀yin àgbààgbà kí ládéládé akílóyè lóyè akóyún ònú àkàṣe ẹ̀dí akí ọkùnrin akí gbogbo obìnrin tó wá dáṣe báyìí ní ohun mọ́ ìbà ògbọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kò ló bá sì ti júbà ilẹ̀ ilẹ̀ lanu fún ni. bẹ́ẹ̀ lọ kí ajúbà Ọlọ́run ajúbà gbogbo èèyàn èmi nìkan kí mo wọ́de ẹ̀rí kó lómi mo gbé ẹgbẹ́ yẹ́wọ́ ẹ bá wa dá gbogbo ọkọ̀ yìí fún àwọn tó wà lé. tó mo ní afẹ́fẹ́ lẹ́lẹ́ òní ṣèwé ìdí oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ìyẹn a máa ṣèwé àgbo jíà àdúpẹ́ fọba mi Elédùwà aláwòrábí tó tún mú kí a wà lórí ètò lónìí lórí ètò yín ètò wa ètò tẹ́ ẹ fẹ́ràn ètò tẹ́ ẹ ti ń retí ètò tẹ́ ẹ lè mọ̀ kó jẹ́ ní gbogbo ìgbà ìṣẹ̀dálẹ̀ wa àwọn ohun abínibí wa ojú ni mí kì í ṣàìmọ̀ fólóko Adéọlá mi Ọlátúnjí yín náà ni Adé West School mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ó fi bá fọba ọba tó tó fún ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run Olódùmarè ọba tó tóbi tí ò sẹ́ni ó tó ó tóbi ó fẹ̀fẹ̀ ó ẹ̀rìnà ó wayami ó gbòrògbòdò ó gbogbo nǹkan pátápátá kò sí àfiwé rẹ kò sí àkàwé rẹ ó ní bẹ̀rẹ̀ o lópin ayérayé òun ni ọ́ ìwọ ló ń gbé ayé tó gbé mi tó pòfóló òun mi sí ọ̀run ló fi ṣẹlẹ̀ ó wá fi ilé ayé ó fi ṣàpótí ìtìsẹ̀ ìbàrẹ̀ o kábíyèsí ìbàrẹ̀ lèmi ò mọ̀ọ́jú mojúbà gbogbo ẹni tó ti ń jó kí n tó jó mojúbà gbogbo ajúnilọ́ mojúbà gbogbo ayé ọmọ sọ̀tàn májọ ọmọ sọ́tàn mo ṣe bá gbogbo yín o mo ṣe bá ajọ́ ọmọ sọ̀tàn wọ́n mọ̀ tàn àbí gbogbo ẹ̀yin ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà lóríṣiríṣi gbogbo ibi tí àwọn èèyàn wá wà ibi tẹ́yìn náà sì wà lásìkò yìí mo kí yín pé ẹ kú ìkàlẹ̀. ẹ ṣeun púpọ̀ ẹ rí i pé àlejò gan ti dá ṣètò báyìí ìtọ́gbọ́n ti mọ́ra ẹnìkan òbí yọnú ara ẹ ṣeun púpọ̀ Adéọlá mi àyà Ọlátúnjí àwọn náà ní àlejò wa lórí ètò àìtó yín ìṣẹ̀dálẹ̀ fún tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ èyí náà ti mọ̀ wípé òdú ni wọ́n ní iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa wọn iṣẹ́ ìmọ̀ fólóko níjọ́ òní tá a gbé wọn wá àjọbẹ̀ ìlú Òṣogbo ṣé ẹ gbàgbé ìlú Òṣogbo òròkì àsálà àròpẹ̀tà wọ́n gbà á ní olú bí wọ́n ti mú sí aró lọ́kùnkúndùn a sì gbìyànjú láti ṣe ìmújáde àwọn nǹkan pàtàkì tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ìlú Òṣogbo lónìí tá a tún wá gbé wọn wá yìí ìlú ibo la jọ fẹ́ lọ mo mọ̀ pé béèrè tẹ́ ẹ mọ̀ béèrè nu àmọ́ ẹ ń gbàgbé ká tó lọ sí ìlú ibi tá à ń lọ gan nísàn-án mo máa ń sọ fún yín lóòrèkóòrè pípín omi pàtàkì tó níye lórí jùlọ tẹ́ ẹ lè ṣe fún wa ó ní kí ẹ bá wa tan ètò yìí kálẹ̀ ẹ̀yin ẹ fìfẹ́ hàn ẹ kọ àríwísí yẹn pé kẹ́ láìka ẹ̀dẹ̀ kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ bá ṣe ń fìfẹ́ hàn tẹ̀ kọ àríwísí náà ní kẹ́ tún wá tàn kálẹ̀ kẹrù fàjẹrù kẹsàn-án wà lóògbà ga wípé ètò kan ń bẹ lórí ayélujára ètò tí ò fẹ́ kéde Yorùbá ó parun tí ò fẹ́ káṣà Yorùbá ó parun tí ò fẹ́ ká mọ mọ́mú lómùú tó fẹ́ ká mọ ojúlówó gan bó ṣe rí nísàn-án eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ lórí ètò yìí bá a ṣe sọ̀rọ̀ nípa àwọn ìlú là ń wú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa jáde àwọn nǹkan abínibí wa tó yẹ kẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá tàtà lónìí mo sọ fún yín pé a tún lọ ìlú pàtàkì kan ìlú wo wá là ń lọ o.
ṣé ẹ ti mọ̀lú ibi tá à ń lọ báyìí káwọn torí àbíjàre mú tó tán lẹ́nu. Adéọlá mi ìlú Ìlá Ọ̀ràngún báwo ló ṣiṣẹ́ gan. Ìlá Ọ̀ràngún wọ́n kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀kú ìkàlẹ̀. Ǹjẹ́ Ìlá Ọ̀ràngún, tá a bá ń sọ̀rọ̀ nípa Ìlá Ọ̀ràngún, Ìlá Ọ̀ràngún jẹ́ ìkan lára àwọn ìlú àtayébáyé, àwọn ìlú ní ara àwọn ìlú tó wà ní abẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni Ìlá Ọ̀ràngún. Ìlá Ọ̀ràngún ó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìlá. Ǹjẹ́ kí ni Ìlá? Kí ni Ọ̀ràngún? Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé gbogbo àwọn ìlú wọ̀nyí, àwọn tó jẹ́ akọni, àwọn jagunjagun, àwọn ọdẹ, àwọn alágbára láyé ìgbà yẹn tí wọ́n ti ṣe àwọn nǹkan mẹ́rìírí tó jẹ́ wípé àwọn nǹkan tó ń ṣe yìí wọ́n yẹlẹ́dì àbá fún lóyè, wọ́n yẹlẹ́dì àbá gbádélé lórí, ṣùgbọ́n torí nǹkan kan àti nǹkan mìíràn tí ò jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó kàn wọ́n ní Ilé Ifẹ̀ níbi ojúmọ́ ti ń mọ́ tí gbogbo wa tá a gbàgbọ́ pé àti wá. Torí eléyìí kò ní a ṣe ní àwọn onírúurú ìlú báyìí. Ìlá Ọ̀ràngún nígbà tí Ọ̀ràngún tó wà ní ìlú Ilé Ifẹ̀, ẹni tí a lè sọ pé ó tẹ Ìlá Ọ̀ràngún dó, bó tilẹ̀ jẹ́ pé àwọn wọ̀nyí bàbá wọn bí ọmọ bíi méje tó jẹ́ ọkùnrin, ṣùgbọ́n méjì nínú àwọn méje yìí wọ́n jẹ́ ọmọ ìyá, ìyẹn Arútú àti Ìgbọ̀nìbí. Arútú lẹ̀gbọ́n, Ìgbọ̀nìbí ni àbúrò. Àwọn méjèèjì àwọn ni wọ́n kọ́kọ́ tẹnu ìgboro ìlú Ìlá Ọ̀ràngún dó. Kí ni Ọ̀ràngún? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ibi tí ọ̀ràn wa ti tòrò, ibi tí ọ̀ràn ti gúnrégé, ibi tí ọ̀ràn ti dùn mọ̀ràn-mọ̀ràn, ká ń pè ní Ọ̀ràngún nìyẹn. Tí ọ̀ràn yẹn bá tó, tí ọ̀ràn bá gún tó gúnrégé, tí ò sí wàhálà, tí ò sí dààmú. Ọ̀ràn àwọn ẹgbẹ́ aṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ni pé ọ̀rọ̀ wa ẹ̀ka èdè tí wọ́n ẹ̀ka èdè tí apá ibẹ̀ ń kí a bá fẹ́ sọ pé ọ̀rọ̀ èyí pé ọ̀rọ̀ ń bẹ̀ ní a rí ọ̀ràn. Wọ́n á ní ẹ̀rí pé gbà mí wọ́n máa sọ wípé ọmọ yìí kì í gbọ́rọ̀. Àwọn agbègbè míì á sọ pé kì í gbọ́ràn. Ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìlá Ọ̀ràngún wọ́n jẹ́ ìlú tó jẹ́ pé èdè tí wọ́n ń sọ lẹ́nu Ìgbómìnà ni. Àwọn gangan sì ni àwọn ni olú ìlú Ìlá Ọ̀ràngún ni olú ìlú Ìgbómìnà. A ní àwọn Ìgbómìnà yẹn káàkiri, ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀ṣun òní wọ́n wà. Wọ́n wà ní Ìlá gangan ni olórí wọn. Wọ́n ti ẹ̀pọ̀ dáadáa ní ìpínlẹ̀ Kwara. Ìlá gangan ni olórí wọn. Bí Iléṣà náà ṣe jẹ́ bí olórí fún ilẹ̀ Ìjẹ̀ṣà, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Ọ̀ràngún yìí, ilé tó kọ́, ilé yẹn ló fẹ́ẹ̀ tóbi jù ní Ilé Ifẹ̀. Ilé yẹn tóbi gan. Tí gbogbo èèyàn bá fẹ́ júwe ilé mọ́ Ọ̀ràngún, wọ́n á ní ilé ńlá. Ilé ńlá yìí òun la wá sọ di Ìlá. Ilé ńlá Ọ̀ràngún, ẹni tó ní ilé ńlá òun ní ilé ńlá Ọ̀ràngún. Àwa sọ wípé Ìlá Ọ̀ràngún. Ìgbà tí àwọn méjèèjì, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé láyé àtijọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí a máa ń fi pamọ́ fún Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀. Bí nǹkan kékeré báyìí, ẹlẹ́rìí ìpín òun la máa ń pè. A ti béèrè bóò la ṣe fẹ́ rìn, bóò la ṣe fẹ́ ṣe, tá a fi ní tojú ilẹ̀ mọ́lẹ̀. Ìgbà tí wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀, tí ọ̀pẹ̀lẹ̀ sọ fún wọn náà ni wípé ọ̀pá ọ̀rẹ̀rẹ̀ òun ni Ifá gbé fún wọn. Ọ̀pá ọ̀rẹ̀rẹ̀ yìí ẹ máa lọ, tí ẹ bá ti ń lọ ẹ máa dé ibì kan. Ọ̀pá yìí tẹ́ bá ti dé ibẹ̀, ẹ fi ìdí ọ̀pá yìí ẹ fi tẹ̀lẹ̀ sí ibẹ̀. Ibẹ̀ ó láàyè, ó tẹ́jú dáadáa. Ṣùgbọ́n gbà tí Arútú àti Ìgbọ̀nìbí tí wọ́n ń lọ, Arútú débì kan ó fẹ́ gbọ̀nsẹ̀. Arútú wọnú igbó lọ, ó gbé ọ̀pá ọ̀rẹ̀rẹ̀ yìí ó gbé lé Ìgbọ̀nìbí lọ́wọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn bí àbúrò wọn ni wọ́n ṣiṣẹ́ àbúrò. Ẹ̀gbọ́n náà lè má ṣèṣe ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n ó dùn ó ní tí ó pé ayédà ló wá wá ní. Ìtẹ́gbọ́n ti ń gbé bọ̀ látijọ́ ẹ̀ tí ò sí nǹkan tó ṣe. Àbúrò ó gbà láàrin ìṣẹ́jú péréte. Ọwọ́ ti rú èmi o. Ìgbọ̀nìbí bá gbé ọ̀pá sílẹ̀. Ìgbà tó gbé sílẹ̀, bọ́ ṣe dé ibẹ̀, ẹ̀gbọ́n dé, ó ti gbọ̀nsẹ̀ tán. Náà bá rí wípé epo ló jẹ́ kán sinmi. Epo ló bá ṣe ẹ̀sìn mọ́ pé epo ló ṣeé ṣe gbọ̀dọ̀ tí ó mọ fàyọ̀.
Èkó ló ṣàjẹ́ kan gbádùn ló bá tún gbọ́ pẹ̀lẹ́ ṣẹlẹ̀ pé báyìí ní tí ó ṣẹlẹ̀ màmá rèé o pé ibi tá a dúró sí yìí o pé kò mọ̀ jẹ́ kí a sinmi. Ifá wá sọ fún wọn wípé torí pé ẹ ti gbé ọ̀pá yìí lélẹ̀ níbì kan òun ni ó ṣe jẹ́ kí Èkó ló bò yìí níbi tẹ́ ẹ dé yìí o torí náà ń kọ́ ibi tí ọ̀pá yìí tó ti fi ìdí múlẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ padà síbẹ̀ ibẹ̀ ni Ìlá Ọ̀ràngún títí di òní olónìí. Nǹkan kan ò wá dà wọ́n láàmú, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn fọ̀n bí èèyàn. Ìgbà tó wá yá a ní obìnrin kan tí a mọ orúkọ rẹ̀ sí Ìwà. Obìnrin yìí lẹ́yìn ìgbà tá a ti ṣẹ̀dálẹ̀ ìlú Ìlá Ọ̀ràngún, obìnrin yìí tó ń jẹ́ Ìwà ó ní àwọn ọmọkùnrin 3. Ìgbà tí obìnrin yìí tó ti dàbí ẹni tí ó ti ń gbó ó padà sí Ilé Ifẹ̀. Lára àwọn ọmọ 3 tó bí ó wá gbọ́ ìròyìn wípé àwọn ọmọ rẹ̀ 3 yìí o wọ́n máa ń ṣe rere nínú ibi tó wà pé kódà wọ́n ti gbé adé wọ́n ti gbélé wọn lórí. Inú ẹ̀ wá dùn, ó wá sí oúnjẹ táwọn ọmọ rẹ̀ fẹ́ràn nílé tá a mọ̀ sí iyán. Nínú oúnjẹ yìí ó gbé rán àwọn ẹ̀ṣọ́ pé ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ bá ń gbé oúnjẹ yìí lọ sí ọ̀dọ̀ alára. Alákọ̀ọ́kọ́ a máa jẹ́ alára, ẹlẹ́ẹ̀kejì a máa jẹ́ àjèrò, ẹ̀kẹta nú àwọn ọmọ yìí ò ní Ọ̀ràngún. Ó wá gbé fún wọn bó ṣe wá gbé fún wọn pé kán gbé lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé láyé àtijọ́ kò sọ́kọ̀ ojú orin, kò sí tójú pópó, kò sí tójú òfurufú, kò sì sí tómi, ẹsẹ̀ láfi kó ibi orí o lọ ẹsẹ̀ ni. Nítorí ìdí èyí ìgbà táwọn ẹ̀ṣọ́ tí wọ́n fi rìn dé Arámọkọ wọ́n débẹ̀ ẹ mọ̀ pé iyán náà gbé dání, iyán ti lóòórùn. Wọ́n ṣe dọ́dọ̀ alára o ìbá yín o kábíyèsí o ìyá yín ló ní ká gbé báyìí. Alára ni ìyá mi ó wá ní pé ká ẹ gbé irú oúnjẹ báyìí fún mi, oúnjẹ tó ti bàjẹ́ tó mọ irú èèyàn tí mo jẹ́ ó ṣe é ṣe kí ìyá mi ó gbé irú nǹkan báyìí kó gbé ránṣẹ́. Wọ́n ṣàkọ oúnjẹ sí wọn lọ́wọ́. Oúnjẹ tí wọn lọ́wọ́ tó bá tún dọ̀dọ̀ àjèrò bá tún ṣe dé ọ̀dọ̀ àjèrò bákan náà mọ̀ tí wọ́n sórí o torí pé báyà àjèrò ṣe ṣí kinní yẹn báyìí òun ń bo ni ìyẹn tó ti lọ bí ijọ́ 3-4 lọ́ bá gbéra pé káwọn kúkú lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ àbúrò sí wọn tó jẹ́ Ọ̀ràngún. Wọn lọ síbẹ̀. Ìgbà tó dé ọ̀dọ̀ Ọ̀ràngún, ọgbà tí Ọ̀ràngún gbọ́ pé ìyá òun ló gbé oúnjẹ ìránṣẹ́ ó gbà á ni. Òórùn oúnjẹ yìí bo Ọ̀ràngún ṣùgbọ́n Ọ̀ràngún gbé fún àwọn ẹ̀ṣọ́ wípé kí ni ìtì ń rùn ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá gbélé ná yóò tún dùn jẹ yóò dùn lẹ́nu. Ìyá mi ló sì mo sì gbàgbọ́ pé ìyá mi ò lè fún mi ní májèlé. Wọ́n bá gbé oúnjẹ wọ́n bá gbélé ná nígbà wọ́n gbé oúnjẹ lé ná wọ́n bá bá ìlẹ̀kẹ̀ àwọn ìlẹ̀kẹ̀ gidi wọ́n bá nínú iyán. Inú Ọ̀ràngún dùn ó ní mo sọ náà ìyá mi ò lè fún mi ní oúnjẹ, mo mọ̀ ìyá tó bí mi, mo mọ̀ ìyá tí mo ní àbíamọ tòótọ́ ni. Mo ṣe di wípé Ọ̀ràngún gba ìlẹ̀kẹ̀ tó jẹ́ wípé wọ́n ti bá wọn fi iyán wọ́n ti fi pọ́n tí ìbá ṣe pé èèyàn bá tu èèyàn ò lè mọ̀ lóòótọ́. Ǹjẹ́ lẹ́yìn eléyìí a wá rí wípé ìyá tí ó bí Ọ̀ràngún yìí Ìwà òun ni orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ìwà yìí láti ìgbà yìí wọ́n máa ń bọ̀wọ̀ fún, wọ́n máa ń ṣọdún rẹ̀. Oríṣiríṣi ọdún òun ló wà nínú ìlú Ìlá Ọ̀ràngún. Wọ́n á máa ṣe ọdún èwe. Àwọn èwe ní àwọn ìdílé oníranran ìdílé 5 ni wọ́n ti ń jọba ní ìlú Ìlá Ọ̀ràngún. Wọ́n á mú àwọn èwe wọ́n máa ń ṣe àjọ̀dún, wọ́n á máa ṣọ, wọ́n á kọrin, wọ́n á jẹun, wọ́n á ṣe gbogbo rẹ̀. Bákan náà ni a ní ọdún Ìwà. Ìwà yìí ọdún 3 pàtàkì òun ni wọ́n máa fi ń ṣe. Ọdún àkọ́kọ́ wọ́n máa ń ṣe ọdún Ìwà iṣu tó jẹ́ pé gbogbo ọmọ Ìlá Ọ̀ràngún pátá iṣu ni wọ́n á jẹ ní gbogbo ọjọ́ yẹn. Ọdún ẹlẹ́ẹ̀kejì ni Ìwà iyán. Gbogbo ọmọ Ìlá Ọ̀ràngún pátá iyán ni wọ́n fi ṣàmì iyán ọjọ́ sí. Ọdún ẹlẹ́ẹ̀kẹta ni ọdún Ìwà aṣọ débi wípé ọba gan Ọ̀ràngún ti lé Ìlá
aṣọ tó jíire tó jojú ní gbèsè òun ni wọn kò sí lọ́jọ́ náà. Bákan náà ni àwọn ọmọ Ìlá Ọ̀ràngún tí wọ́n sì jó yíká gbogbo nílùú tínú wọn á dùn. Ìyẹn lọ bẹ́ẹ̀. A tún wá ní ọdún mìíràn tó jẹ́ bí ọdún ìbílẹ̀ tó gbajúgbajà tó pàtàkì dáadáa tí wọ́n ń ṣe nílùú Ìlá Ọ̀ràngún. Ọdún náà ni ọdún Àwòrò Ọ̀sẹ́. Àwòrò Ọ̀sẹ́. Àwòrò Ọ̀sẹ́ yìí ọdún yìí pàtàkì dáadáa. Ẹni tó ń gbé Àwòrò Ọ̀sẹ́ yìí kì í bá wọn mu ẹmu ògùrọ̀ nìkan ni máa ń mu. Ẹmu ọ̀pẹ kì í mu, ṣùgbọ́n a máa mu ẹmu ọ̀pẹ, a máa mu ògùrọ̀. Àmọ́ tó bá ti tásìkò láti ṣe ọdún ọ̀sẹ́, ọjọ́ 7 ni wọ́n fi ṣe. Tó bá ti tásìkò láti ṣe ọdún ọ̀sẹ́ yìí, á wá mu èèwọ̀ rẹ̀ yẹn tí í ṣe ẹmu ọ̀pẹ. Ẹmu ọ̀pẹ yẹn á mú. Tó bá ti wá mu ẹmu ọ̀pẹ, ìtumọ̀ rẹ̀ náà ni wípé kí agbára ó lè gùn, kí agbára lè pọ̀ sí, torí bẹ́ẹ̀ ló ṣe máa ń jẹ èèwọ̀ rẹ̀. Èèwọ̀ míì tó tún ní òun náà ni wípé kò gbọ́dọ̀ mú omi ìkàsì. Omi ìkàsì òun ni omi tí ó jẹ́ pé a ti pọn láti àná, tí ìṣòro tí wọ́n pọn lóòjọ́, omi tó ti di omi jọ́ kejì tàbí bóyá jọ́ kẹta. Omi tá a bá pọn lóòjọ́ òun ni Àwòrò Ọ̀sẹ́ òun ni máa ń mu. Ẹni tí ó sì pọn omi bẹ́ẹ̀ fún ó gbọ́dọ̀ jẹ́ omidan. Ẹni tí ò mọ ọkùnrin rí, ọmọ obìnrin tí ò tí ì mọ ọkùnrin òun ni máa ń pọn irú omi bẹ́ẹ̀. Àwòrò Ọ̀sẹ́ yìí láàrin ọjọ́ 7 tí wọ́n fi máa ń ṣe ọdún yìí, ọjọ́ kan nínú rẹ̀ ní fi ta. Títa yẹn náà ni wípé tí ò fi gbọdọ̀ bá èèyàn pàdé ní lójúkojú báyìí. Ọjọ́ kan ni, ṣùgbọ́n ọjọ́ 6 tó kù ó lè rí èèyàn. Wọ́n á dẹ̀ máa ṣe oríṣiríṣi gbogbo orò pé kílùú lè tùbà, kílùú lè túṣẹ, èèyàn lè rí. Ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo yẹn kò gbọdọ̀ fojú kàn yàn. Kódà bí bá ń bọ̀ nínú ilé, èèyàn kankan kò gbọdọ̀ sí nínú ilé. Ní pàtàkì jùlọ gbogbo àwọn tó tiẹ̀ jẹ́ bóyá bí àwọn tí ó súnmọ́ gan, wọn gbọdọ̀ sí ní inú ilé láti lọ pàdé rẹ̀ ní ọgbà tó bá ti parí ètùtù ìlú tán tó bá fẹ́ wọlé fún ti ọjọ́ náà. Ìlú Ìlá Ọ̀ràngún ó jẹ́ ìlú àlàáfíà. Ìlú Ìlá Ọ̀ràngún ó jẹ́ ìlú tó jẹ́ pé tọmọdé tàgbà tí ó ń gbé bẹ̀ ni ọ̀nà wọn gún. Wọ́n sì ní àwọn oúnjẹ pàtàkì tó dàbí pé ó yàtọ̀ sí tàyòkù gẹ́gẹ́ bí èdè náà. Àwọn nǹkan tó dàbí pé ó mú wọn yàtọ̀ sí àyòkù. Irú èdè mo sọ lẹ́ẹ̀kan pé ìgbómìnà lédè wọn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, àwọn ọmọ Ìlá Ọ̀ràngún ọmọ Ògbóyè, ọmọ Ògbóyè Kọ́lá àwọn ni. Gẹ́gẹ́ bí mo ti ń babọ̀ wípé wọ́n ní àwọn nǹkan tí ó jẹ́ oúnjẹ wọn tó tún jọ̀yàn lójú, tó yà wọ́n sọ́tọ̀, tó jẹ́ pé kò sí bí ọmọ Ìlá bá rí oúnjẹ bẹ́ẹ̀ gágágá báyìí bí tẹ́lọ̀ aṣọ lára rẹ̀ ó yá. Bí akẹ́kọ̀ọ́ aṣọ. Oúnjẹ náà òun ni èwú iyán. Ìtumọ̀ èwú iyán ni wípé iyán tá a ti gún tí ì ṣe pé bá a ṣe gún tán la jẹ́ tó ti di bí ijọ́ kejì. Wọ́n fẹ́ràn rẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé pẹ̀lú ìtàn tí mo sọ nípa ìdásílẹ̀ Ìlá Ọ̀ràngún pé ìyá tó jẹ́ ìwà èwú iyán ni bàbá ńlá wọn jẹ lọ́jọ́ sí. tó fi ríre, tó fi róore, tóore fi tẹ̀ lọ́wọ́. Torí náà ń kọ́ èwú iyán yẹn wọn gbàgbé. Wọ́n máa ń dàpàrà wá ní jọ̀tún omi èwú omi. Ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ ṣá jẹ èyí tó jẹ́ tuntun tí wọ́n ń gún tán. Èyí tó bá ti dèwú rẹ̀ títí ijọ́ kejì bẹ́ẹ̀ ni gbé, èmi ó wo ìyẹn bẹ́ẹ̀. Bákan náà wọ́n fẹ́ràn èkuru àti ilá. Béèyàn bá dé Ìlá Ọ̀ràngún ẹ jẹ èkuru ẹ jẹ ilá o, mọ̀ràn ló dùn. Ìgbà tẹ́mi náà ti gbọ́ mo ní bóòlè ni ó ṣe ní èkuru àti ilá papọ̀. Èkuru àti ilá dùn. Oúnjẹ wọn ní Ìlá Ọ̀ràngún nìyẹn. Bákan náà Ìlá Ọ̀ràngún wọn lè mọ́ mẹ́mu.
àwọn ni wọ́n ní ẹmu lògùn ọ̀la. ẹmu lògùn ọ̀la ni gbogbo ayé wí, àwọn náà ní ẹmu. Kò sí nǹkan tí wọ́n lè ṣe ní gbogbo àwọn àpèjẹ àbí bóyá bí ayẹyẹ tá a bá ń ṣe láyé òde òní táwọn èèyàn ń ṣe, bóyá wọ́n gbé bíà, wọ́n gbé jíìnì, wọ́n gbé oríṣiríṣi àwọn tí síwájú, ẹmu òun lọ tí ìtìlá o, ẹmu òun ni wọ́n máa mu nílùú Ìlá Ọ̀ràngún. Bákan náà ìlú Ìlá Ọ̀ràngún ó jẹ́ ìlú tó jẹ́ pé a lè rí, àwa gan rí pé láyé òde òní ó ti yàtọ̀, ó ti dàgbà. Gbogbo àwọn orò, gbogbo àwọn ọdún tí wọ́n ń ṣe yìí kò parun o, wọ́n sì ń ṣe nílùú Ìlá Ọ̀ràngún o. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe. Ẹni tó jẹ́ bí ẹni tó tẹ ibẹ̀dó tí mo ti sọ lẹ́ẹ̀kan pàápàá, gbọ̀ngàn tó jẹ́ ti ìlú Ìlá Ọ̀ràngún tó tóbi tán dáadáa, orúkọ rẹ̀ ni wọ́n fi sọ, Ìgbọ̀nìbí hall, ìyẹn ni gbọ̀ngàn Ìgbọ̀nìbí. Bẹ́ẹ̀ ni ẹmu iná ni ẹmu ni bẹ́ẹ̀ ni Ìlá olóògùn. ìjẹ́ tí wọ́n ìwọ ló sọ bẹ́ẹ̀ o mo pàlù fún ọ. ìjẹ́ tí wọ́n mọ̀ pé ìlú Ìlá Ọ̀ràngún àti ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí à ń pè ní Ìrẹsì, ìlú yìí kò jìnnà púpọ̀ sí ìlú Ọ̀tàn Ayégbájú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bàbá ti kúrò lọ́tàn Ayégbájú tán la bọ́ sí Ìlá Ọ̀ràngún, ṣùgbọ́n ká tí wá dé ìlú Ìlá Ọ̀ràngún ọ̀nà yà lápá ọ̀tún àti máa rí ọ̀nà sí ìlú Ìrẹsì. Ìlú Ìrẹsì yìí, ibẹ̀ ni ààrẹ àná, àbí kí n sọ pé ààrẹ àná náà ni ààrẹ àná ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan tí wọ́n ti ṣe àgùnbánirọ̀. Wọ́n ṣe àgùnbánirọ̀ wọn ní ilé ẹ̀kọ́ kan níbẹ̀, Ẹ̀bẹ̀kùn Secondary Commercial Grammar School. Ibẹ̀ náà ti ṣe. Ìlú Ìrẹsì yẹn gangan àti ìlú Ìlá Ọ̀ràngún yìí wọ́n dàbí ọmọ ìyá tí mò ń sọ yìí. Òun náà ni pé nǹkan kan wà tí àwọn méjèèjì tó dà wọ́n pọ̀ tí wọ́n ti fi wọ inú ara wọn. À ń pe ẹbọra kan ní Ìjímàgòdò ní ìlú Ìlá Ọ̀ràngún. Ibi tí inú yàrá ibi tí ẹbọra yìí tó wà, ọmọ ojúlówó Ìrẹsì tí wọ́n bá mú, tí wọ́n bá tì sí inú rẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe. Tó bá ti jẹ́ wípé ọmọ Ìrẹsì ni, tó jẹ́ ọmọ ọkọ ojúlówó ọmọ Ìrẹsì, tí wọ́n bá tì sí inú ilé yìí, kódà tẹ́ bá ń gbọ́ fínífíní báyìí ladìẹ tí ó pe ìmọ̀ bọ̀, kò sí nǹkan kan tí yóò ṣe o. Bó ṣe wọlé bẹ́ẹ̀ ni ó ṣe jáde, bó ṣe wọlé òun ni ó ṣe jáde. Ẹbọra yìí kódà wọn a máa fi ṣe àdúrà fún àti olùgbé Ìlá o àti ọmọ Ìlá o. Wọ́n ní bó o ṣe lọ lò ó bọ̀, ọ̀rà mọ́wọ́gún ọ̀rà mẹ́sẹ̀gún. Ìjímàgòdò ẹbọra láàníjẹ́ orí kọ̀ọ̀kan, ìtumọ̀ rẹ̀ náà ni wípé ó ní fọwọ́ pa, ó ní fẹsẹ̀ pa. Ìjímàgòdò tí í ṣẹbọra Ìlá kò ní jẹ́ orí ibi kankan, ìtumọ̀ rẹ̀ ní èdè wọn nìyẹn. tó ẹ̀jẹ̀ wa kèpètè báyìí ẹ ṣeun púpọ̀ ó kù síkùn ẹ ṣeun púpọ̀ àlejò wa ẹ rí wípé ẹni tá a rí wípé ó gbé làárí àfẹ́ kàn sọ ní sọ bí mo ṣe kà á olójáwò wípé àwa ìgbélé pìtàn òde gẹ́gẹ́ bí mo ti máa sọ kẹ́ni ó gbé làárí mo wá sọ fún wa kì í ṣe pé àlè sọ ní tinú òwe náà àwọn àmọ́ fẹ́ kí amójú ajé kò ní sọ ká lè mọ̀ wípé kíní yìí o bó ṣe lọ rèé bó ṣe rí rèé ẹ ń pé bí wọ́n ṣe ń sọ ni wọ́n ń tọ́ka àwọn ibi tí ẹ ti lè rí àwọn ọ̀kan òjọ̀kan àwọn nǹkan tí wọ́n ń bẹ́nu bà nínú ìtàn náà ẹ ṣeun púpọ̀ ládùúgbò ìmọ̀ yóò ní fọ́ ìkọ́ yóò sì ní káṣọ iye yín láṣẹ ìdùnnú rẹ̀ ẹ bá adágbé fún àwọn èèyàn wa ká tó a sì lérò pé bàbá tún pè yín jọ mí ẹ jẹ́ wa. lọ́lá ọba mi Aláwùrábí ẹ ṣeun. bẹ́ẹ̀ ni ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wá mo ní èkúté ilé kan báyìí kì í ṣàgbé àmù kì í rodò kó tó mu tiẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń bá wa pín ká bẹ́ẹ̀ ṣe ń bá wa fìfẹ́ hàn sí bẹ́ẹ̀ ṣe ń fi àríwísí yín bẹ́ẹ̀ ṣe fi ń ṣọwọ́ ránṣẹ́ sí wa Ọlọ́run ọba mi Olódùmarè yóò mọ̀ bá wa bùkún yín lára àti lẹ́mìí ẹ̀ ní tọrọ jẹ ẹ ṣé púpọ̀ Adéọlá mi Ọlátúnjí yín náà ní Adéwẹ̀sù èmi ni mò ń dágbére fún yín wípé ká ríra láyọ̀ ká má dùn lódì ara wa. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun púpọ̀
ẹ má gbàgbé o pé bí ẹ ṣe ń wò ó ní kí ẹ tún bá wa tàn kálẹ̀ kí ipa tí wọn lórí àkóso ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ ó tún di ní ọjọ́ mi ọjọ́ mi èmi á mọ̀ sọ fún yín pé mi ò ní bá wọn lọ ilé ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ nǹkan tó lọ tí ò dé sálẹ̀ odò àwọn aláàlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa báyìí náà látúnjọ kó ṣe alábàápàdé ó bá di ní ọjọ́ mi ọjọ́ ire ògédèrè báyìí láwọn máa rí ibi òní pọ̀ kan wá láṣẹ Elédùmarè Olúwabùkọ́lá Adéníkẹ́ Lákàsù èdè ń dágbére fún yín pé káfíńrè pàdé.